Nírọ́ mo gba nọ́mbà kan lánàá yín pé. Hello, freaky. I'm the one they call Baba Jawe Shola, the man you met yesterday that said I want to be your future husband in your marriage. Ṣó lè bá mi ṣe 4,000 naira. What? 4,000 naira. Owó kíni? Cream mi ti tán, ọṣẹ ìwẹ̀ mi ti tán. Ah, cream rẹ ti tán. Jọ̀ọ́ mo fẹ́ sáré lọ gẹ̀ẹ́tẹ̀ lọ́la torí Ọlọ́run. Jọ̀ọ́ tó bá fẹ́ send owó yẹn 4,100 ni kò bá mi send. If 100 naira lè kó jẹ́ 4,100. Okay. Hello, Sister Rachel. Mo ní kí n pè yín ni cause a fi ìṣípayá kan ràn mí. Pastor James ló ń sọ̀rọ̀. Ẹ wo, mo rí wípé ẹ ní ìṣòro kan tó máa fẹ́ kí ẹ gbààwẹ̀ ọjọ́ mẹ́ta pẹ̀lú àdúrà tó le kárakára. Wípé gbogbo máa gbèrè 4,000. Wípé kó máa 400 naira ní kó jẹ́ 4,100 lọ́wọ́ àwọn ọkùnrin, lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà. Wípé kó lọ́ọ̀ kó bá wa ṣẹ́ wọlé. Ẹ wo, ẹ gbàdúrà yẹn o, ẹ lọ́ọ̀ wà pẹ̀lú yín. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Sister Sarah, àbẹ́yìn kọ́ ẹ ṣe mà 4K ni ó lè.